Mo kí ẹ̀yin olùgbọ́ mi orí Golden Choice Media lẹ ti ń gbọ́ wa lórí YouTube wa. Orí yìí kì í tẹ́ bá ti ń wò wá ẹ rí pé subscribe tẹ̀ ẹ̀ ń rí wa wò ẹ̀ subscribe. Èyí tá a bá tún ṣe yóò mọ tìtì dọ́dọ̀ yín láìsí pé bóyá ẹ ti ẹ̀ béèrè fún ẹ mọ̀ bí tá a dé. Ẹ má gbàgbé orúkọ tèmi ní olùṣọ́àgùntàn Michael Ọláníyì Rótìmí láti iléeṣẹ́ Golden Choice Media èyí tí gbogbo yín mọ̀ bí ẹ mú wó lórí YouTube. Ẹ bá rántí àwọn tó ń tẹ̀lé wa bá ṣe ń ṣe lórí ọ̀rọ̀ ìgbéyàwó kó tó di pé a lọ síwájú àti sọ àwọn nǹkan kan ó dàbí pé ìkẹrin irú ẹ̀ la fẹ́ ṣe yìí ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ kí ẹ̀yin ọkùnrin nílọ̀ lórí eléyìí tá a ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ohun tí mo sì ń fẹ́ kó yé wa ni wípé arákùnrin tó fẹ́ níyàwó tí ò tí ì ní tàbí tí ó ń sànkú ẹ̀ lọ́wọ́ bóyá o ti ń fún àwọn obìnrin lọ́wọ́ pé ìwọ náà ó fẹ́ fẹ́ wọn ó fẹ́ kó wo àkíyèsí nǹkan tó lágbára yìí kó tó tọrùn bọ̀ ọ̀rọ̀ gbéyàwó. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni wípé pàápàá ẹ̀yin tí ó dàbí ẹni pé iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ ẹ̀mí lÓlúwa fẹ́ gbélé yín lọ́wọ́ ẹ láti gbàdúrà gidigidi. Eléyìí kì í ṣe tá à ń fi ẹwà ó kàwé ó ṣóṣíà eléyìí kì í ṣe ohun tá a fi ń yàn o èyí tá à ń dijú tá à ń di ẹsẹ̀ Jésù mú tomijé bàbá iṣẹ́ tí ó gbélé mi lọ́wọ́ mi ò fẹ́ ṣe tì mi ò fẹ́ ó bọ́ sọnù mi ò fẹ́ ó nira kó má ṣe é ṣe torí wípé gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Ọlọ́run tó lè jẹ́ lọ́jọ́ ọ̀la tàbí tó ti ń jẹ́ báyìí ó mọ̀ nílò aya ẹni tí ò ní gbàbọ̀dè ẹni tí Ọlọ́run fúnra ẹ̀ ó yàn fún ọ ṣiṣẹ́ ìránṣẹ́ yóò ṣeé ṣe fún ọ ẹni tí ó ṣùgbà rẹ nídìí iṣẹ́ náà tí ò ní jẹ́ pé ńgbà tí o bá ń lọ wájú ẹ̀yìn ni ó fà ọ́ sí nígbà ó fẹ́ lọ sápá ọ̀tún òsì ni ó fà ọ́ sí nígbà ó bá ní kó lókè yóò fà ẹ́ lulẹ̀. Ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mọ tí mò ń wí láwọn tó ti lùgbàdì ẹ̀ kí náà fi ń yan ọmọ ìránṣẹ́ kí náà fi ń yan aya jẹ́ kí Jésù yàn fún ọ. Àwọn ọmọ tó ń rí tó kàwé yẹn àwọn tó ń rí tó bẹ̀ yẹn tójú ẹ̀ wọ̀ yẹn ṣé wọn ó jẹ́rànwọ́ fún iṣẹ́ tó gbà kì í ṣọkùnrin nìkan obìnrin kọ́ obìnrin míì níṣẹ́ ìránṣẹ́ o ṣùgbọ́n láti gbàdúrà gidigidi kó má tan ara rẹ jẹ fúnrú ọkọ tó lè sọ́pọ́ọ̀tì rẹ tó lè ṣùgbà rẹ nídìí iṣẹ́ ìránṣẹ́. Bíbélì ní ká má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́. Ṣé tó bá fẹ́ ọmọbìnrin tó kàwé tó jẹ́ aláìgbàgbọ́ yìí tó ní bó bá ti ń bẹ iṣẹ́ ìránṣẹ́ yóò ọkàn ẹ̀ mọ̀ yí padà yóò jẹ́ kó iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run ò kì í bá wọn ṣe èyí jẹ èyí ò jẹ o. Tó bá jẹ́ pé ọmọ Ọlọ́run tòótọ́ ni ọ́ èmi ò sọ tàwọn ọmọ ayé àwọn ọmọ ayé náà ti gbaṣẹ́ ìránṣẹ́ ìṣe ayé ní gbogbo ìṣe wọn àní dàpọ̀ ó wà lọ́tọ̀ọ̀tọ̀ Jésù fúnra ẹ̀ ló sọ ọ́ ní mo mọ àwọn tèmi mọ̀ mí bó ti kó pé rẹ̀ ní Jésù tó Jésù mọ àwọn tiẹ̀ ó rí wọn ó mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ayé náà ti gba Jésù wọ́n ti ń kọrin ẹ̀mí pàápàá tó bá gbọ́ sọ́wọ́ kọrin àwọn ọmọ ayé ẹ̀ mọ̀ pé ọmọ ayé ni wọ́n torí pé èmi náà jẹ́ ọmọ ayé tẹ́lẹ̀ tí wọ́n bá ń gbọ́ ìsọwọ́ lùlù wọn ìsọwọ́ kọrin wọn bí ìgbà tá a kàn ń kó a kàn mọ̀ọ́mọ̀ daṣọ ọbẹ̀ ẹlẹ́dẹ̀ lórí ni ẹlẹ́dẹ̀ náà ni bí ìgbà tá à ń wọṣọ mímọ́ fẹ́lẹ́dẹ̀ náà ni kò tí ì yàtọ̀ sí a lè gbé ayé wọnú ìjọ ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni bẹ́ẹ̀ la kọ́ ní ìwé mímọ́. Ẹni tó bá fẹ́ wu ayé kò lè wu Ọlọ́run ìwé Jákọ́bù orí kẹrin ló sọ bẹ́ẹ̀. Ẹ bá fẹ́ wu ayé kò lè wu Ọlọ́run bó bá fẹ́ lùlù tiẹ̀ kọrin tiẹ̀ kó wu ayé ó lè wu Ọlọ́run ayé ò mọ jó torí ntáyé wà fún náà ní ká jó ká ṣe fàájì ṣùgbọ́n kò lọ títí o ibi ló mọ. Lórí ọ̀rọ̀ ìgbéyàwó
tó o bá fẹ́ ọmọ ayé tó sì jọmọ Ọlọ́run bí ò bá fà ọ́ lulẹ̀ àjórí ẹ̀ yọ ẹ́. Ó tiẹ̀ ṣeé ṣe fésù láti máa kọ̀ǹtró ẹ̀. Ohun tó bá fẹ́ kó ṣe yóò sọ fún ọ. Nígbà bá bẹ̀rẹ̀ sí fún ẹ ní wàhálà, kò sẹ́ni tó lùgbàdì obìnrin tí ò fọwọ́sowọ́pọ̀ mẹ́ni ní iṣẹ́ ìránṣẹ́ tó ní tàn rere láti sọ ń pa ẹ̀. Kò sẹ́ni tí ó fẹ́ tó lùgbàdì ọkùnrin àjèjì tí ò lè ràn lọ́wọ́ iṣẹ́ ìránṣẹ́ tí ò kábàámọ̀ ẹ̀. Kódà ìmí di ẹni tí ò sí lábẹ́ ọkọ nítorí wàhálà pé ìdíwọ́ kò jẹ́ òṣìṣẹ́ Ọlọ́run. Ìmí yọrí sí ìkọ̀sílẹ̀. Eléyìí mo mọ̀ọ́mọ̀ ṣe fún ẹ̀yin ikọ̀ àti ìríjú Ọlọ́run tòótọ́. Ẹ̀yin tẹ́ lọ́mọ náà tó yẹ pé àsọtẹ́lẹ̀ tàbí ìrántí hàn wípé iṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣe, iṣẹ́ tẹ̀yin òbí náà ó ṣe lórí wọn lórí ọ̀rọ̀ aya tàbí ọkọ. Nítorí wípé ọyún ni nínú egungun. Bí a bá sì ṣe, inú wa náà lè rí, kò lè dùn ká máa rí nítorí ọmọ wa ń là kọjá tó bá di pópinlẹ̀ mi. Iṣẹ́ ìránṣẹ́ àgbélébù ni o. Sáma pé iṣẹ́ ìránṣẹ́ àwọn táyé ìdí owó ni, owó ọbẹ̀ náà ń wá. Bóyá ìwọ náà bàbá fẹ́ kọ́ ọmọ ẹ̀ náà kó ṣe kó bóyá kó owó lè dé bí wọ́n tó arúgbó ń di ẹ̀. Owó lè dé. Àwọn bàbá wa tí wọ́n fi ẹ̀mí wọn ṣiṣẹ́ láì wówó wọ́n mọ̀ rówó. Ṣùgbọ́n owó yẹn ò ríbi kọ́lé inú wọn. Èmi ti wà níwájú wọn bàbá wa kan ní Olúwa. Níbi tí Ọlọ́run kẹ́ wọn dé, ẹnìkan mi ìmọ̀ye tó wà ní envelope gbẹ̀ngbẹ̀ náà ló gbé lẹ̀ ní bàbá ẹgbàá abálẹ̀ gbọ́ má gbọ́ dúró lọ́wọ́jú bá gbọ́ ẹ̀ lọ. Nítorí kí ni bó bá jẹ́ ọmọ kó wàá gbà á àfikún lásán gbági bó ti kó pọ̀ tó bàbá wò pé kí lòun ò fi ṣe. Owó ń bẹ, ilé ń bẹ, ọkọ̀ ń bẹ, owó gan tó kí ni mo fẹ́ rà. Ṣùgbọ́n sàmọ́ pé owó lẹ̀ lómi torí ẹ̀gbá bó bá jẹ́ mo wà ń bẹ̀ ń bá tẹ̀ gbá lọ́wọ́ ẹ̀. Owó má sì yan o. Eléyìí tí à ń ṣe lọ́wọ́ yìí a fẹ́ kí àkọ́kọ́ kó tó nípa bẹ̀rẹ̀ sí kọwọ́ bọ̀ lọ tí wọ́n bá ti sọ̀rọ̀ sẹ́yìn lórí àwọn tí wọ́n ń pẹ́ kan tó rọ́kọ kan tó ráya. Irú àwòrán burúkú tán yà sínú tí ò já wọn tètè rí. Torí náà lónìí à ń fẹ́ kí ẹ share kínní, kẹ́ subscribe, kẹ́ share fáwọn èèyàn kán lè gbọ́, kán lè rí wò ohun tó jẹ́. Wọ́n tan ara rẹ jẹ́ o. Ọ̀rẹ́ mi ní Bible College ó ti ń teach ló bá rọ ọmọbìnrin kan ẹlẹgẹ́ ló ń bá fò mọ́ ṣé yóò jẹ́ òṣìṣẹ́ náà mọ́. Onírúurú àwọn obìnrin yẹn ló wà o. Àwọn ọmọ ayé wà, àwọn ọmọ omi wà tí wọ́n target wọ́n tó ní ìpè tòótọ́ tán ṣe pàdé lórí ẹ̀ bọ́n ṣe máa tira wọn sí Ọlọ́run débi tí ṣùgbọ́n Ọlọ́run ṣàṣìṣe. Mo rántí àwọn bàbá wa ti di grandpa báyìí lọ́dún yẹn lọ wọ́n fẹ́ ṣègbéyàwó. Wọ́n bá gbàdúrà àwẹ̀ ojúmọ́ fọjọ́ 7 Olúwa yàn fún mi, Olúwa yàn fún mi. Ní ọjọ́ tí ó gbẹ̀yìn tó kúnlẹ̀ tó gbàdúrà pẹ́ ọjọ́ yẹn gan la sí lójú ló bá rí áńgẹ́lì kan ló mú ọmọbìnrin látòkè ló mú ọmọbìnrin kan nínú àwọn ìjọ wọn mẹ́ ló mú sáré bọ̀ lálálá ló bá nà sí. Ó níwò látọjọ́ tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà làdúrà ẹ ti gbà ayé rẹ̀ rí èmi lé Olúwa. Yẹn ní Olúwa wo bó ṣe yí padà báyìí yẹn dúdú ni Olúwa yóò bá wí. Òun àtọmọbìnrin wọn disappear. Nígbà tó tún yẹ iná yẹn ò kọjá kúrò náà ó tún tẹ̀ wájú. Áńgẹ́lì míì tún ń bọ̀ ló bá fa ọmọbìnrin míì dá nínú ìjọ wọn bẹ̀ ló bá dọ́dọ̀ ẹ̀ ó lọ́mọkùnrin ìránṣẹ́ Ọlọ́run aya rẹ̀ rí ìtòwálẹ̀ kan olè àtọlọ́sà ni eléyìí gangan láyà rẹ̀ yẹni ta ni wá o yẹ bá yíjú sẹ́yìn ó rí i pé áńgẹ́lì mímọ́ ni ó lè mi ní Gabriel ti ń dúró níwájú Olúwa ó sì disappear. Ó dẹ̀ ọjọ́ tí ìránṣẹ́ Ọlọ́run tó lọ bá àwọn pásọ ẹgbẹ́ mo fẹ́ rí yín sà báyìí lÓlúwa fi hàn mí bàbá ní ojókòó ẹ̀yà ọ̀ṣà ẹ̀yin àdènà ẹ lọ pé lágbájá tàbẹ̀dùn àwọn alàgbà ẹ lọ pé ń wá. Arákùnrin ní abóhùn ti dáràn pẹ̀lú bóun tó ń sọ ni nígbà tí wọ́n jókòó. Bàbá ní tó sọ fún mi nísìnyí ó yá sọ àníṣe Olúwa ẹni tó ìrántọ́ lọ́wọ́ fi hàn nípa lágbájá ni gbogbo wọn bá wojú ara wọn. Wọ́n ní àwa ti rí kó o tó rí i a ti rí i pé ẹni tó lọ́wọ́ yàn fún ọ nìyẹn. Ní tí wọ́n mú jáde ń bẹ̀ ni pé áńgẹ́lì mọ̀ ló mú tà kọ́kọ́ wà lójú ìran ọ̀pọ̀ ló ti pa ìran bẹ́ẹ̀ náà tó ṣìnà tó bá gbà tà kọ́kọ́ yẹn àwọn olùránṣẹ́ Ọlọ́run yóò mọ wò pé eléyìí tá a rí pẹ̀lú ọmọ ìkọ́ ló ń ṣe yìí
ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò tan rẹ̀ jẹ ìwọ náà má tan ara rẹ jẹ torí àkókò wa ti lọ nítorí náà ṣíà ẹ̀ fáwọn èèyàn bí wọ́n lè máa rí i wò gbàdúrà pé òní síyan ẹ̀yin òbí ẹ ṣé o a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin òbí ẹ rántí kẹ́ gbàdúrà ẹ tọ́ àwọn ọmọ yín o ẹ tọ́ àwọn ọmọ yín ẹ gbàdúrà fún wọn ẹ má jẹ́ kán déédéé náwó mú kan lásán ìrọ̀rùn gidi ìrọ̀rùn ẹ̀yà o ẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ là kọjá o despite pé tẹ́ gbàdúrà ìgbéyàwó tí lè máa ní lára o ṣùgbọ́n àwọn tó mọ yín ẹ má sọ pé ti kàwé àwọn òwe burúkú táwọn kan ń pa ajá ìwé ló mọ ehoro ìwé ilé ó lé lẹ́kùlé sáwọ́ ọmọ ẹ̀ tiẹ̀ ní ó dáa tiẹ̀ kò sí ìṣòro tó dáa Ọlọ́run tó kórìíra ẹ̀kọ́ sílẹ̀ ṣùgbọ́n bá yọ sí kọ̀ sílẹ̀ inú ẹ̀ ò lè dùn sí o mo gbàdúrà pé àṣeyọrí àṣe má gbàgbé orúkọ tèmi ní olùṣàgbà Michael Ọlálẹ́yìn ti mí ọmọ bá wòlíì tó ṣẹ̀ gba Jésù pé ta fi ń dààmú ọlọ́gbọ́n wọn alágbára ta fi ń dààmú alágbára mo ní láyọ̀ láríra.